ẹ̀là bọ́rú ẹ̀là bọyè ẹ̀là bọyè bọ́ ṣíṣẹ gbogbo ojú tó ń wò mí orúkọ ti tèmi ni Àràbà Ọláògún Ifátúndé Onífádé tí mo jẹ́ ọba ààrẹ Ògbóni alálẹ̀ nípínlẹ̀ Ògùn Olúfà ti ìpínlẹ̀ Ògùn. Mo kí gbogbo aráalé, mo kí gbogbo ojú tó ń wò mí, bẹ́ẹ̀ ni mo kí gbogbo tọkùnrin tóbìnrin both Nigeria and diaspora tí wọ́n láǹfààní àti máa rí wa. Ẹ kú àsìkò yìí o. Ẹni tí a mọ̀ ni wa, kò sí ẹni tí ayé ò mọ̀ o. Ṣùgbọ́n bí mo ṣe jẹ́, ta ni èmi gangan. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn ní agboolé kan tí a pè ní Elékùọ́ ní Ìbàdàn. So báyìí náà mo jẹ́ ọmọ ọgbọ̀n ọdún àti ọdún mẹ́jọ sókè. So mo jẹ́ ẹni tí ó ka ìwé ní ìwọ̀nba. Mo parí ilé ìwé mi ni mo ṣetán ní ìwọ̀nba bí mo ṣe lè kà sí nígbà náà ní ìlú kan tí a pè ní Ìlá Ọ̀ràngún, Ọ̀ṣun State College of Education ni mo ti ṣetán. Bẹ́ẹ̀ ni primary mi àti à ń lọ tá à ń pè ní secondary school Àgbàdo Òkè Àró Grammar School ni mo ti ṣe nílùú Àgbàdo. So mo dẹ̀ jẹ́ babaláwo onífá tí gbogbo ayé mọ̀ tó ń da ifá. Bẹ́ẹ̀ ni làábí ni lótìtọ́ mo Olódùmarè a máa pe ẹ̀dá ẹ̀ sí ààyè tiẹ̀ àbí ọ̀nà tiẹ̀ tó fẹ́ lò sí, torí gbogbo wa pátá ni ìránṣẹ́ Olódùmarè. Ṣùgbọ́n ibi tó Olódùmarè á pè wá sí òun ló sọ̀tọ̀ọ̀tọ̀. Ìtàn tó pọ̀ ni, ìtàn tó sì gùn ni. Ṣùgbọ́n láì gba àkókò, bàbá tó bí mi kì í ṣe babaláwo. So ọlọ́pàá ni ní ìlú Ìbàdàn. Ṣùgbọ́n ìyá tó bí mi ó jẹ́ ọmọ Àràbà Akíntóyè Àràbà àná ní ìlú Àpòmù Ìkirè. Bàbá náà ló tọ́ mi nígbà tí mo ní àwọn àdójúkọ kan ní ọmọ ọdún méje tí ó ṣẹlẹ̀ wípé mo rọ lápá àti ẹsẹ̀ nígbà náà tí àwọn ọ̀tá tí wọ́n rí pé bóyá ògo yẹn ni àbí nǹkan náà rí, mi ò mọ̀, I don't know. But ìgbà náà ni mo ti bọ́ sí ìlànà fá nípa wípé bàbá mi yọ̀ǹda pé Akíntóyè ọmọ yìí ọmọ rẹ ni, mo yọ̀ǹda ẹ̀ fún ẹ, ní tó o bá lè fi ṣe kó o fi ṣe, tó o bá lè wò sàn máa mú lọ sí ìlànà yìí. Ìgbà náà náà wá ti ní ifá táwọn ti dá lákọ̀ṣẹ̀jáyé náà ti sọ pé Ifátúndé òun ni yóò máa jẹ́. So èyí tó fà sábàbí tí mo fi dé ìdí ifá nìyẹn. Nígbà tí mo gbádùn tí mo lálàáfíà tán, mo bẹ̀rẹ̀ sí ní kọ́fá láti ọwọ́ bàbá ìyá mi tó jẹ́ Akíntóyè Onífádé ní ìlú Àpòmù Ìkirè. Ìdí tí mo fi bọ́ sójú ọ̀nà yìí nìyẹn. Ní àtijọ́ ó ní tí àwọn bàbá wa tí wọ́n pè ní àkọ̀ṣẹ̀jáyé. Àkọ̀ṣẹ̀jáyé yìí ó jẹ́ ẹsẹ̀ ǹtáyé, àwọn míì á pè bẹ́ẹ̀. Tí wọ́n bá ti bí ọmọ ní ìjí kùtùkùtù òwúrọ̀ tí ó bá máa fi di ọjọ́ kẹta, àwọn bàbá wa gbé ifá janlẹ̀ láti lè wádìí irú ọmọ wo lọmọ yìí jẹ́, irú ẹ̀dá wo ni, kí ló wá ṣe láyé, irú èèwọ̀ wo ló lè ṣe sábàbí aláìní ẹ̀mí gígùn rẹ̀, kí ni tó lè dí lọ́wọ́ láti lè jẹ́ kí ó má lọ sí òkè. Irú yìí wọ́n fi máa ń ṣe ìwádìí púpọ̀ láti lè fi mọ irú ẹ̀dá tí ènìyàn jẹ́. Gbogbo wa pátá ni a yàn pín nígbà tí à ń bọ̀ láti ọ̀dọ̀ Olódùmarè. Bí a bá sì ṣe ń dé ilé ayé, kò sí ẹni tí ò léèwọ̀. Kálukú ló ní odù ifá kọ̀ọ̀kan tó tẹ̀lé ìṣẹ̀dá rẹ̀ wá láti òde ọ̀run. Ọ̀nà méjì rèé tí èèyàn lè fi mọ irú ta ni mí, kí ni mo jẹ́, irú ẹ̀dá wo òun ni mí pàtó. Tí ó bá ti yẹ̀ lẹ́yìn àkọ̀ṣẹ̀jáyé, ifá títẹ̀ ó jẹ́ nǹkan tí ó máa ń tàn mọ́lẹ̀ ìrìn àjò ẹ̀dá. Níbo ni mo dé dúró, níbo ni mò ń lọ, níbo ni mo ti bẹ̀rẹ̀, báwo ni mo ṣe fẹ́ lò, báwo ni mi ò ṣe ní kọsẹ̀. Ifá ló jẹ́ akọ́nilọ́rọ̀ bí iye kan ẹni. Wọ́n ní Ọ̀rúnmìlà ẹlẹ́rìí ìpín. Báwo ló ṣe jẹ́ ẹlẹ́rìí ìpín? Ẹni tí Olódùmarè fún ní ìyọ̀ǹda kó wà níbẹ̀ nígbà tí oníkálukú ń yàn pín. Wọ́n tún wá pè ní atórí ẹni tí ò sunwọ̀n ṣe, pé tó o bá dé ilé ayé tán,
orí ẹni tó kọ̀ tí ò fẹ́ sunwọ̀n tí ó bá rúni lójú ifá làábi léèrè, ifá ni yóò wá tọ́ni sọ́nà pé báyìí là á ṣe báyìí là á ṣe tí ilé ayé onítọ̀hún tí a fi gún gẹ́gẹ́ bí ó ṣe rí nìyẹn. Ṣé rí ohun tí a pè ní babaláwo, babaláwo nísìn ó dàbí wípé kò fi bẹ́ẹ̀ pọ̀ púpọ̀ jù. Babaláriwo òun ni ó pọ̀ jù ní òde òní. Ọ̀pọ̀lọpọ̀ kákàn kó ìlẹ̀kẹ̀ sọ́rùn, kákàn máa tanra ẹni jẹ lórí tí wọn ò mọ̀, tí wọn ò kẹ́kọ̀ọ́ rẹ̀ fínífíní, tí wọ́n sì jókòó tì, tí gbogbo wọn náà sì rèé bí wọ́n bá ti bá lẹ̀kẹ̀ lọ́rùn wọn tán rí i pé wọ́n lẹ́ Ògún àbí wọ́n lẹ́ Èṣù, Ifá ni wọ́n ń pè wọ́n, babaláwo ni wọ́n ń pè wọ́n. Ṣùgbọ́n ẹni tó kẹ́kọ̀ọ́ tí dá ọ̀pẹ̀lẹ̀, tí dá Ifá, odù Ifá tá a ní 256 ni. Kíkọ́ ni Ifá, wọ́n bí ẹ sílé ibẹ̀ o gbọ́dọ̀ lọ rèé kọ́. Bọ́n bá tún wá bí ọ síbẹ̀ tó bá tún kọ́ tán, ó tún padà tẹ̀síwájú torí kó o lè nímọ̀ sí. Ifá kì í ṣe pé àbí ojú oorun mo ti gbé fa tèmi wá, wàá kọ́ ni 256 odù Ifá tó wà, ó ní láti lè mọ̀. Ó wá kéré jù méjì lójú odù Ifá kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí babaláwo. Ifá kì í ṣe pé àwẹ̀jú bí ó ṣe rí nìyẹn. Ìyàtọ̀ wà láàrin babaláwo, oníṣègùn, adáhunṣe, ìyàtọ̀ wà ń bẹ. Ọ̀pọ̀lọpọ̀ kò ní wádìí fínífíní irú kí n mo lè ṣe, irú kí n mo lè lò. Nígbà tó rí ń fọyàn tẹ̀ fún lóògùn orí fífọ́, torí fífọ́ bá lọ ó ń padà bọ̀. Ṣùgbọ́n ẹ wádìí kí ló ń fa orí fífọ́, ẹ kọ́kọ́ mú un tó ń fa orí fífọ́ kúrò, kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ wá lóògùn orí fífọ́ fún, kò ní gbúrò orí fífọ́ mọ́ láéláé. Bọ́rọ̀ náà ṣe rí nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ni wọn ò ní tọ ẹni tí ó bá wọn wádìí kúlẹ̀kúlẹ̀ gbogbo nǹkan. Mo ti pàdé èèyàn rí tó ní nǹkan dúdú ò ṣiṣẹ́ lára òun. Mo ní ṣe tán bá nà ẹ́ lóògùn sóò ní ṣubú ni, kò sẹ́ńtì nǹkan dúdú ò ṣiṣẹ́ lára rẹ̀. Ìdíwọ́ tó bá ń fà á àbí àwọn nǹkan mìíràn, ẹlòmíì àfọ́fà ní tiẹ̀, ẹlòmíì èèwọ̀ ló ń jẹ. Tó o bá ti wádìí àwọn nǹkan tó yẹ kó o wádìí, tó o sì mọ̀, tó bá ti mú nǹkan náà pọ̀ bẹ́ẹ̀, dandan ni gbogbo ohun tó bá lò dandan ni kó dún, torí Olódùmarè ó sì ń ṣe bí tàtijọ́. Òótọ́ ọbẹ̀ ni kó nílé, Olódùmarè kó jẹ́ ká pàdé kó rí ẹni kó gbé wa káláwo rẹ̀. Láti ibikíbi tí a bá ti ń bọ̀, kí a máa bọ̀ ní ìlú Ṣàngó Ọ̀tà. Bí a bá dé ìlú Ṣàngó Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn, a ó wọ mọ́tò tó ń lọ sí Àtàn. A ó bọ́lẹ̀ ní bus stop tó wọ́n pè ní Oníbùúkùn Bàbá Ọdẹ. Bàbá bọ́lẹ̀ ń bẹ̀, a ó sọ pé ilé Àràbà Ifátúndé àbí ọba Ògbóni Ifátúndé ó ní à ń lọ. Ifátúndé Onífádé street, Babalọlá Avenue. Wọ́n ò gbé wa dé ibi. Wọ́n lè pè mí sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ WhatsApp number mi tó jẹ́ hotline 081 14 28 47 59 081 14 28 47 59 àbí kí wọ́n pè mí sí orí 080 92 78 16 77.